ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtọ́jà ìdá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́n ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. wíwé lóòótọ́ ni olóògbé MKO Abiola ló jáwé lọ nínú ìbò tí wáyé ní 1993 ilé ìsáà lẹ́yìn mi ọdún 22 tí Babangida wá jáde lásìkò yìí ojú ilẹ̀ fi wò ó káfíyẹ kásẹ̀ lẹ̀ sórí first of all èmi ò sí gbé nígbà tó ga lọ́rùn sí rẹ̀ mo bá wọn sọ̀rọ̀ nígbà tí mo gbọ́ kọ́ máa ṣe báyìí ìgbà nílò tọ́ lòdì sí lò ṣùgbọ́n màá rán kíyàwó mi wá represent mo dẹ̀ bá ọmọ obìnrin yẹn sọ̀rọ̀ ẹ̀ṣọ́ so my pride kékeré náà wà represented abadia Yẹmí Ògún bíyì ló tiẹ̀ coordinate ní problem amọ́ra wa first of all sórí ìlara láàrin wa nǹkan burúkú ni o láàrin Yorùbá nǹkan burúkú ni o kẹ́ni má ní kẹ́ máa fi iye ká máa tutọ́ jáde ká fẹ̀jẹ̀ sínú ní kíyàwó mi lọ ìjọ ìlè ní fly padà ó débẹ̀ ní à ó lọ lẹ́gbẹ̀ẹ́ gbogbo gate officer bó ṣe ń lárúkọ sí ìgbòdì tálẹ̀ ọmọ ẹni tó ti ṣe chairman and DG NDLA ẹni kò mọ last key tó máa wọ̀ wọ́n bá ní pé káàdì dà ní káàdì lọ́wọ́ ó bá pè ní Yẹmí Ògún gbé yìí òun á rí nǹkan tó máa ṣe ìyàwó tèmi òun á rí nǹkan tó máa ṣe that is the first experience I had we are bad ṣé bóun lọ sí ìlú ẹ lọ gbé vice president ló wá ka ìwé Babangida àbí ṣebí Rẹ́mọ náà làwọn méjèèjì ti jẹ wọn tó bá ń sọ ọ̀rọ̀ Babangida kí ni àwọn méjèèjì role mélòó náà jẹ́ I'm saying this because it's so disgusting náà nífẹ̀ẹ́ ara wa àwa Yorùbá padà àtúnṣe láti wà kí ló fẹ́ fà á ó wà ń bẹ̀ wọ́n náà ní wọ́n lọ organizer ìyàwó tèmi dé gate gbé kọ́ orí òwárí nǹkan tó máa kó padà rí wọn bàtà wọn èmi ní kẹ́ kúrò ẹ máa lọ lé náà kí ló ń gbé. wọ́n pè yín lọ́hùn-ún. we were on the phone ìyàwó mi ó pè mí pé èmi tiẹ̀ ní kó máa bínú kó máa lọ ní kí ló ń ṣe tí ò lè jẹ́ kó wọlé ó fẹ́ represent mi ni I was a governor for 9 I worked with Oga closely I spoke with him and he knew so kẹ́ni mani ẹ kí ló fẹ́ gbà jáde mẹ́ ok bàbá ti kọ̀wé sí ká wá padà sórí ìwé Ọ̀ṣínbàjò látijọ́ tí ọ̀gá ti kọ̀wé jọ ìwọ gbọ́ pim lẹ́nu tiẹ̀ either for or against him ta ló yẹ kó defend gbogbo nǹkan tó ga sọ. Now coming to the book, it's a book of history. The way I was brought up 32 years ago. Tí ọ̀gá ò
he had the option kó má kankan and just die. gbé lọ sọ́run bẹ́ẹ̀. He must have bottled in a hell of a lot. It's a sign of absolute courage. Láti kọ síta. Ó lè sọ pé mo apologize pé lóòótọ́ má yẹ lórí. Kí ló fà? Ó sọ gbogbo story. Àwọn kan ní irọ́ ló pa kíní kan ló sì. Ṣé ó wà bẹ́ẹ̀ ni? àbí Tó bá wà bẹ́ẹ̀ mú pẹ́ẹ̀nì tiẹ̀ náà kó kọ tiẹ̀ síta kàkà. That's the page, the book of history. For him we had been in a very black bubble since that. I started talking nígbà tí kíní ti kọ́kọ́ bẹ̀rẹ̀ 1962 crisis, 1983 crisis, ti Ṣàgàrí àti bàbá Oloye election, kíní kan. A tún sọ ti recent one, wọ́n ní glitch wà bẹ́ẹ̀, kíní kan wà bẹ́ẹ̀. You know, so ṣé a ti fi any of those experiences ṣe àríkọ́gbọ́n? Is getting exacerbated by the hour. Ìkọlá ṣẹ̀ṣẹ̀ ṣe tán kí náà pè Edo State nígbà táwọn witness bẹ̀rẹ̀ sí dé tán rí pé nǹkan táwọn eléyìí sọ fẹ́ bàlújẹ́ fáwọn ni wọ́n náà wò pé witness gbàtí yẹn sọ̀rọ̀ òótọ́ ọdún tó rí wọ́n náà wò pé witness ṣé ẹni sì ta ni excellency. You think such a character without the support of the people. Sorry, Yorùbá mi. Wípé àwọn tó ń jáde tá à ń yàn Mr. Honourable, distinguished senator, excellency governor, Mr. President, tó bá jẹ́ pé lóòótọ́ àwọn èèyàn yẹn náà dìbò fún, jẹ́ tó bá jókòó tó bá sùn kò ní máa rántí wọn. Òun máa tún láti padà kí lòun máa sọ fún constituency òun bá délé. Nígbà tó mọ̀ wípé tó bá débẹ̀ àwọn àṣà yìí nìkan á yí gbogbo ẹ̀pọ̀ òun á padà wọn ò nídìí àwọn èrò á kàn lọ tó jọ èrò á fún wọn ní èpè pèrè 20,000 naira 5,000 naira tó padà honourable kí ló ọ̀nà náà dà. So for him to have decided pé ó tó gẹ́ tó bá dé iwájú Olódùmarè and go and read the gospel according to St. Matthew chapter 6 verses 14 and 15. Tí èèyàn kan bá ṣẹ̀ tó lè wà síwájú ẹ̀ tó sọ pé má bínú ó ṣẹ̀ forgive torí Olódùmarè ìdábò ẹni tó bá dáríjì àwọn fúnra wọn ìdáríjì ẹ̀ṣẹ̀ tiẹ̀. Because you know ta ló jẹ́ ẹ̀dá tọ́lọ́run dá lé ayé yìí tí ò ń ṣẹ̀ fún mi lẹ́yọkọ̀. Ṣé ọ̀rọ̀ ebú là ń sọ yìí for him láti jáde because he was the epicenter of the crisis. Ó dẹ̀ dé olóhùn kan báyìí. Tí ìwọ bá ní tiẹ̀ ló mọ̀ tó yàtọ̀ gbọ́nà pé ẹgbẹ́ mi kò kọ́ta. Now it's left for the students of history and political science called dissect àtọ̀tún àtòsí for us to learn what is the essence of history, to learn and avoid the pitfalls of the past. Have we learned any damn lesson in this country? Mo sọ wọn pé bàbá Iwu ló kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ kọ̀mpútà fún election. Àwọn sẹ́nẹ̀tì kìnnìkan ní àwọn kò sáriwo náà pa.
ok wọ́n gbélé dẹ́sì glitch wà nù ẹ̀ ó dẹ̀ jókòó bẹ́ẹ̀ àwọn tó ń ní equipment Amazon náà rà lọ́wọ́ ẹ̀ ó ní rọ́lẹ̀ pa wọn kò sí glitch kankan bẹ́ẹ̀ they dey spoke wọ́n ní you switch ọlọ́wọ́n wò yín online wọ́n ní ilẹ̀ switch ẹ̀ off ṣé kí ló dé káàtì ẹ̀ lè ṣe nǹkan kan rí tá a máa fi lè rí ìbùkún Olódùmarè gbà òlú sì yín kò ṣèyàn kan gbogbo houseboy kan sílé bọ́ọ̀n poison ẹ láti pa ẹ láti ṣe kiri àwọn wá bọ́ọ̀ yẹn máa jí owó ẹ gbogbo driver kan síbi oníkólọ repo wá á jínú ẹ gbogbo ilé kí ló dé what is wrong no the whole thing is crazy bó ṣe bá wa kọ́ yẹn náà àbí irú bó la lọ àwọn ọmọ ọlọ́mọ tó pa á fi poison sí tó ń tí oúnjẹ fún wọn pa ókè yẹn fẹ́ gbájọ ẹ̀ àbí góòlù ẹ̀ kí ló fẹ́ fi jọ́ mélòó ló fẹ́ wọ̀ kí ló fẹ́ fi rà tí ò ní tán ẹjọ́ jẹ́ àṣírí gbogbo kíní tọ́ga kan sówó àkọ́ bó ṣe rí lọ́kàn ẹ̀ ní toró mọ̀ pé òun jọ́kan òun ṣé bọ́ọ̀gá ṣe rí tẹ́lẹ̀ nìyẹn á sùn rè ń dálẹ́jọ́ yẹn pé òun ti discharge ọkàn ọ̀rẹ́ kíní kan ló fẹ́ ṣe àwọn lọ sùn kíní kan ọmọ alábòsí ẹ lọ sùn tí ò bá sọ́kọ́ àgbè lọ àwa di story òótọ́ ni irọ́ ni kíní kan wà. He said this mind and the way he saw it. Some of the things I was there. Tari. I'm going to launch my own biography this year. Oh yeah. Some of the stories now, they magbo. ó ń bọ̀. Because there are certain other gaps. Tari. Like it will be like our own at our level what we saw. Kò dẹ́ ṣe pé tó ti bẹ̀rẹ̀ láti ìgbà Abiola ti bẹ̀rẹ̀ láti ITT the story ká lè fi kọ́ àwọn èèyàn àwọn ọmọ tó ń bọ̀ kó lè fi ṣàríkọ́gbọ́n ni that's all. Ẹ ṣé o sà.